Stand up, stand up for the champion, for the champion. Stand up, get. Stand up for the champion, for the champion. Stand up. All right, ẹni tí mo kọ wọlé yẹn máa wò pé kí ló ṣẹlẹ̀, kí láta ló jẹ́ ló tó, ta ló jowó. All right, tẹ́ báwo dàda ẹ̀ pé láàrin ọjọ́ mẹ́ta yìí, orin táwọn ènìyàn ń kọ nìyẹn ní ìpínlẹ̀ Èkó, fún ta ni, fún akọni obìnrin, Hilda Baci alásè tó jẹ́ olóúnjẹ, abánidáná, abánisóúnjẹ. Ẹni ni Hilda Baci ló wá sọ wípé òun fẹ́ ṣe ohun tí èèyàn kan ò ṣe rí láti fi ní òkìkí téèyàn kan ò ní rí. Kí ni ohun tó fẹ́ ṣe téèyàn kan ò ṣe rí? Irú òkìkí téèyàn kan ò ní rí wo ni Hilda Baci lóun fẹ́ ní? Hilda Baci ó jẹ́ ọmọbìnrin ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27 years. Orúkọ ẹ̀ ni Hilda Baci tí àpèkúrú orúkọ ẹ̀ jẹ́ Hilda Baci. Hilda Baci ó ní nínú ìwé ìtàn àkọsílẹ̀ wà wípé arábìnrin kan láti orílẹ̀-èdè Indian tórúkọ ẹ̀ jẹ́ Lata Tondon wípé ó ti ṣe oúnjẹ, ó dáná fún odindi wákàtí 17 àti ìṣẹ́jú 55, 87 hours 45 minutes. Òun ni Lata Tondon fi dá iná láì dúró, láì sinmi, láì sùn, láì wáraro. Ẹ̀yìn púpọ̀ bẹ́ẹ̀ ni. So Hilda Baci wá ní pé òun fẹ́ ṣe tòun lọ́nà tóun ó fi la Lata Tondon. Ẹni tó sì wà bẹ́ẹ̀ tó dáná fún 87 hours 45 minutes yìí, ó gba àmì ẹ̀yẹ gẹ́gẹ́ bí ẹni tí ó dáná fún wákàtí tó pọ̀ jùlọ lágbàáyé láì sinmi. Ó gbà lọ́dún 2019. Òun ló sì wà ńbẹ̀ títí di ọdún 2023 tí kò sí ẹlòmíràn tó là á. Ìyẹn túbọ̀ sí wípé lọ́dún 2019, 2020, 2021, 2022, 2023, odindi ọdún 4 jù bẹ́ẹ̀ lọ. Òun ni Lata Tondon fi wà lórí ipò yẹn gẹ́gẹ́ bí ẹni tí ó dáná jùlọ lágbàáyé láì sinmi, tó dáná fún wákàtí tó pọ̀ jùlọ lágbàáyé. Ṣùgbọ́n Hilda Baci ọmọ ìpínlẹ̀ Akwa Ibom lórílẹ̀-èdè Nàìjíríà ọmọ ọdún 17, ó wà ní tòun o. Òun náà fẹ́ ṣe kí ni? Òun náà fẹ́ wà nínú ìwé ìtàn tí ìtàn ò lè gbàgbé láéláé. Torí wípé Guinness Book of Record dàbí àkọsílẹ̀ ìwé ìtàn tí kò lè parun láéláé, tó ṣe wípé àwọn ọmọdọ́mọ èèyàn generation to generation, ìran bí ìran ni yóò máa rí àkọsílẹ̀ náà nínú ayé. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n sì máa ń ní rí àkọsílẹ̀ bẹ́ẹ̀. Ẹni tó kúrú jùlọ lágbàáyé yóò wọnú ìwé ìtàn, the shortest person in the whole world. Ẹni tó ga jùlọ lágbàáyé yóò wọnú ìwé ìtàn, the tallest person in the whole world. Ẹni tó ṣe wípé ó ń sùn jùlọ lágbàáyé yóò wọnú ìwé ìtàn, the longest slippers in the whole world. Ṣé slippers bàtà kan ṣá? Ẹ fojú fò. Bákan náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni Hilda Baci bá sọ wípé òun máa dáná fún odindi 100 wákàtí láì sinmi, 100 hours non-stop. Kẹ́rẹ́kẹ́rẹ́ ó gùn lé kinní yìí, ó bẹ̀rẹ̀ sí ní ṣe 30 hours, 40 hours. Bí kan ṣe ń jiná ló ń wè ní ilé náà, bí kan ṣe ń jiná ló ń wè ní ilé náà. Ní gbàgede ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n lọ ń wò ó, àmọ́ wọ́n ti fi gíláàsì, wọ́n ti fi di débi pé wọn ò lè débi tó wà, àmọ́ wọ́n ń rí láti inú gíláàsì. Bí oúnjẹ kan ṣe bó ṣe ń ṣe noodles tí ìyẹn ń jiná ló ń ṣe jollof rice, tí ìyẹn ń jiná ló ń ṣe fried rice. Ó wá ń ṣe lọ bẹ́ẹ̀ bí kan ṣe bó ṣe ń sọ̀kan nínú ìlú ń gbè nílé náà, bó ṣe ń sọ̀kan ló ń gbè nílé náà. Ó wá ń ṣe lọ bẹ́ẹ̀ títí di 50 hours. Ọjọ́ 4 ló fi ṣe o. Odindi ọjọ́ 4 lẹ ti lè rí 100 hours. Ọjọ́ kìíní lọ, ilẹ̀ mọ́ ilẹ̀ ṣú, ọjọ́ kejì lọ, ilẹ̀ tún mọ́ ilẹ̀ tún ṣú, ọjọ́ kẹta lọ. Nígbà tó wá wọ 87 hours 45 minutes tó jẹ́ déédéé hours tí ẹni tó wà ní inú àkọsílẹ̀ yẹn Lata Tondon tóun ti fi ṣe tiẹ̀. Mo wá ní stand up for the champion, stand up.
èyí tí wọ́n ti rí pé ó ti bá ẹni tó wà nínú àkọsílẹ̀ yẹn ó ti bá a dọ́gba because ó ti wọ déédéé iye hours tí ìyẹn fi dáná kó tó rẹ̀ ẹ́ ìyẹn 87 hours 45 minutes. Nígbà tó wáyá ní Hilda Baci bá sọ pé òun ò ní dúró 100 hours lòun lọ́sẹ̀ ọjọ́ mẹ́rin lòun fi dáná yìí láì sùn láì jókòó láì sinmi. Kékeré kọ́ ni kéèrà mọ́ ọ. Ṣé ti àwọn ìlú ìwọ̀nká tí wọ́n lọ kí ni ká sọ ni? Ṣé ti àwọn èrè tí wọ́n níbò lọ yá ni? Tọ́pọ̀lọpọ̀ fẹ́ mójú wọn débẹ̀. Ṣé lóòótọ́ léèyàn kan wà tó ń dáná láì sinmi láti bí ọjọ́ mẹ́ta òun nìkan ló ń dáadáa? Òun nìkan ló ń dáadáa iná náà ṣe pé bóyá ó kó àwọn aláṣẹ kankan sẹ́gbẹ̀ẹ́ náà. Lára àwọn tí wọ́n lọ gómìnà ìpínlẹ̀ Èkó lọ Babájídé Sanwó-Olú, bákan náà Tiwa Savage. Ẹ jọ̀ọ́ mélòó ni mo fẹ́ kà nínú ẹ̀yin adépèlé àwọn ìlú mọ̀ọ́ká tí wọ́n lọ síbẹ̀? Ibi tí mò ń lọ kọ́ nìyẹn. Nígbà tó yá ó fẹ́ tó bí wákàtí bíi ìgbà tó fẹ́ wọ bíi 50 wákàtí ó fẹ́ máa rẹ Hilda Baci. Ó ti ojú ẹ̀ ti ṣe kò easy kéèyàn máa sùn fún dídí ọjọ́ mẹ́ta kó sì máa dáná bí kan ṣe ń jiná ló ń sè míì. Láwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, God give her strength. Hilda, go Hilda, go Hilda, go Hilda, go Hilda, go Hilda, go Hilda la kàn ń gbọ́. Ṣé kí n má fa ọ̀rọ̀ yìí gùn? Hilda dá iná fún odindi 100 hours. Nígbà tó 100 hours pé tó kù bíi wíníwíní bíi 20 ìyẹn 20 seconds ní àwọn èèyàn bá ń bá a ka time. Àwọn ń ka countdown 20, 19, 16, 17, 15, 14, 12. Nígbà tó dorí 100 hours gbẹ́rẹ́gbẹ́ lọ́mọdé sí rocket pow 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 ni Hilda Baci bá paná ní gíga. Kò pa iná tó ti ń dáná láti ọjọ́ tó bẹ̀rẹ̀ ìyẹn ọjọ́ kìíní tó fi di ọjọ́ kẹrin. Ìdùnnú ṣubú layọ̀. Orí àwọn èèyàn wú ní ṣe ìdìrìdìrì ló dẹ̀ ṣe ohun tẹ́nìkan ò ṣe rí yìí. Inú àwọn èèyàn dùn. Nínú ìgbà yìí ni mo tó mọ̀ wípé ìṣọ̀kan ń bẹ lórílẹ̀ Nàìjíríà. We are truly one Nigeria. Yorùbá ò fẹ́ mọ̀ bóyá ìlú tó ti wá. Ìgbò ò fẹ́ mọ̀ ìlú tó ti wá. Haúsá ò fẹ́ mọ̀ ìlú tó ti wá. Gbogbo wa la kàn ń gbàdúrà pé Ọlọ́run ò fún Hilda ní strength. Fún ní strength. Jẹ́ kó achieve amen. Jẹ́ kó achieve goal ẹ̀. Àwọn míì ní wà lára àwọn tó sunkún say how can a woman be this strong? How can somebody's determination be this powerful and this strong? Nígbà tó rẹ̀ tán ní kó sinmi òun máa débi tó ń lọ 100 hours. Hilda Baci ó padà ṣe àṣeyọrí gẹ́gẹ́ bí ẹni tí ó dá iná fún wákàtí tó pọ̀ jùlọ lágbàáyé ní ìwé ìtàn tí wọ́n pè ní Guinness Book of Record. Èyí tí wọ́n ti wí pé kí ẹlòmíì tó lè gba ipò yìí lọ́wọ́ Hilda Baci, ẹni tó bá fẹ́ gba ipò yìí lọ́wọ́ Hilda Baci ó gbọ́dọ̀ lè dá iná kọjá 100 hours kó tó lè là. Ó dàbí wọn téèyàn gbégbé orókè ni tó gba 100. Tó o bá fẹ́ la ẹni yẹn gbọ́dọ̀ gba 101. O gbọ́dọ̀ gba 102. Ǹjẹ́ àwa lè rí èèyàn tí yóò gba ipò yìí lọ́wọ́ Hilda Baci bí? Ìbéèrè tí mo fẹ́ kẹ́ fi sí under comment section nìyẹn. Ǹjẹ́ lérò pé èèyàn kan lè wà ní ayé yìí tí yóò dá iná kọjá 100 wákàtí 100 hours? Ẹni náà ní láti dá iná náà fún bí 5 days or 6 days nítorí pé odindi ọjọ́ mẹ́rin ni Hilda Baci fi dá iná láì sùn láì jókòó láì sinmi lóhun nìkan lórí ìdúró láì pa gáàsì. Èmi ò lérò pé èèyàn kan lè gba ipò yìí lọ́wọ́ ẹ o. Ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ó kúkú lu ọdún 4 kọjá bẹ́ẹ̀ kí Hilda Baci tó challenge. Now challenge náà tí yóò challenge Hilda Baci lọ́jọ́ iwájú. Àmọ́ ó tó dìgbà náà ńkọ́? Stand up for the champion, stand up. Congratulations to you, Hilda Baci.
and adẹ̀ kí orílẹ̀-èdè Nàìjíríà kú oríire wípé irú akọni bẹ́ẹ̀ ó wá láti orílẹ̀-èdè wa. Ó sì di ọjọ́ ọjọ́ rẹ̀ tá a tún máa pàdé lórí àkọ́tún ètò yìí. Ẹ má gbàgbé láti subscribe sórí Entertainment TV. Ẹ má gbàgbé láti click lórí notification bell kí ẹ bá lè jẹ́ ní àkọ́kọ́ tí yóò mọ̀ nígbà yóò tá bá drop video.